ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o kò mú jó. ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o ìjòyà. ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ o. ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ o. ṣé kíyà o mo dá wa lóhùn. a dúpẹ́ lọ́wọ́ bàbá tó dá ẹ sí o. ọjọ́ òní ó ṣojú ẹ̀mí ẹ̀. Ìjó la ó máa jó, ayọ̀ la ó máa yọ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó lẹ̀mí èmi rẹ̀. Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá Olúwọlé ìbàjẹ́ sọmọ sí. Ọmọ Sòjólúléwé kòrò local government Ògùn state mò ń wí. Bàbá testimony ìbàjẹ́ sọmọ. Bàbá covenant, bàbá praise ìbàjẹ́ sọmọ. Olówó orí Afọlákẹ́ ọlá rẹ̀ pọ̀. Bí gbogbo ọjọ́ keje oṣù karùn-ún ṣe bí lọ́jọ́ bí rẹ̀. Ìrìn àjò àádọ́ta ọdún kò ṣe kèrè mi àwa bá ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Mr and Mrs Odúṣínà ìyẹn yọ elder brother àwọn náà ń bá ẹ dúpẹ́. Mrs Adéyínká ìyẹn yọ junior sister wọn ń bẹ fìbàfẹ́ lẹ́dùnmarè ọba. Mr and Mrs Dúróládìpọ̀ yọ younger sister àwọn náà ń dúpẹ́. Your mother màmá wa ìbàjẹ́ sọmọ. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó wẹ̀ látọmọ ọwọ́. Mr Jídé àbúrò rẹ̀ ọ̀wọ́n wọ́n dúpẹ́ kó o tún rọ́dún tuntun àti ìsàmọ́dún. Ọdún ayọ̀ ló máa ṣe. Ó kú ọdún aláṣẹ àtolùdarí Grace Fit Consult. Lọ́lá Olódùmarè ò wá ní kẹ́dùkú. Olúwọlé ṣe ń báyẹ ló pè mí bò ń kẹ́lẹ́ ọlọ́mọ aláṣẹ wa bá ń kọ́kọ́ mi. Bàbá ń polówó orí mi ọ̀wọ́n. Ọkọ tó ń bá mi tọ́jú ilé tó ń bá mi tọ́jú ọmọ tó ń bá mi gbọ́ bùkátà. Olúwa bá mi ká bá ní dámọ̀ràn tí ò lẹ́lẹ́gbẹ́. Olúwọlé ṣé kí n má tẹ aya rẹ̀ mọ rírì yẹ. Àfọlákẹ́ wa ní kò gbó ma oògùn tí gbó lé arọ́. Ó ní bó ti wá wù kó pẹ́ láyé tó lọ́la Ọlọ́run ò ní mọ sàré ọmọ òsì ní fìṣẹ́ lògbà. Ọwọ́ adíkìrẹ́lẹ́ àwọn bàbá rẹ̀ kiri mi wọ́n gbé bí ẹ lọ́mọ. Sójú olú òjìnà débi ká wá wọ mọ́tò débẹ̀. Olúwọlé ọmọ ìbàjẹ́ sọmọ okú ọdún ọmọ ọ̀ọ́tì Jégún okú ọdún ọmọ Yewa ọmọ Ẹ̀gbádùn. Olúwọlé okú ọdún ọmọ Owóyẹlé ọmọ òsì yẹ̀ta òsì òye ọmọ èèyàn. Bàbá yín òtòṣì ló ṣubú lọ́jà lọ́bẹ̀ fẹ̀rí sí. Olówólé abayín bá ṣubú lọ́jà àwọn afáriwo ta. Èdè gbóhùn bàbá tẹ̀mí tare. Àlọ́ okú ọdún ọmọ òkúta gbídọ́jà tí ó ta. Ọmọ òkúta gbídọ́jà tí ò lówó lórí. Ṣé mo bàbá ti ń dáṣọ fún tán pèlè égún? Èmi ìlọmọ ọ̀rọ̀ yálù jẹ́ ọmọ ọ̀rọ̀ yálù yẹn. Olúwọlé ṣe bí wọ́n lọ máa kí aya kọ́lọ́rọ̀ ọgbọ́n. Ọ̀rọ̀ bá gbọ́ kí ọlọ́rọ̀ bá jẹ́. Ọlọ́rọ̀ bá gbọ́ kí ọlọ́rọ̀ ó ṣe. Mo ní okú ọdún ọmọ ẹni ìṣẹ́ bá wù kó wá wí. Ìṣẹ́ wù ní ṣe mọ́rọ̀ lówó èmi. Ní abayín adìrẹ òtòṣì ló jẹ́ láàrin ìgbẹ́. Olówólé abayín ló jẹ ní gbangba oko. Ìtọ́kí lomi wọn lóde gbó ọ̀tàrà lomi àwọn ọ̀fà. Èdè gbóhùn bàbá tẹ̀mí tare. Bàbá tí ikú sóko ó dá pọn òkú dọ̀ràn sí baálẹ̀ lọ́rùn. Mo lẹ́ni ara kan ní jíjọ́ àwọn sàmbàsàmbà ògùngbọ́ ọmọ ẹgbẹ̀rún àkàrà. Olúwọlé ìbàjẹ́ súnmọ́ báyìí bá gbà mí Ọlọ́run gbà mọ́ lè kí ẹ dọ̀la. Ó yá tẹ́wọ́ jẹ́ ń súre fún ẹ. Omi ìtàn lára ẹja lórúkọ Jésù owó ò ní wọ́n ẹ. Ọ̀dà atọ́ kì í da àwọn ọlá ò ní wọ́n ẹ. A ò ní gorí ká tó kálá, a ò ní kàká tó kákàn. Ìwà tá ò súnwọ̀n gbogbo ayé ló sì ń fẹ́ tata káyé fẹ́ sówó káyé fẹ́ sọ́mọ. Lọ́lá Ọlọ́run Olódùmarè ò wá ní kánjú kú. Ìwọ mọ̀ bí abẹ ní ìbẹ́sùn ìran àwọn àtẹ́lẹsẹ̀ wọn á sì bẹ̀nà wò. Lórúkọ Jésù ìwọ ò ní tètè kú kí wọ́n kó lè máa ròyìn sẹ́ èrè ọwọ́ Ọlọ́run. Ìjẹ́ olólùfẹ́ rẹ̀ ọ̀wọ́n. Afọlákẹ́mi ìbàjẹ́ sọmọ. Ọmọ Ẹ̀gbámọ lùsàbímọ gbóhùn gbàkàlà. Ọmọ erin jogún ọlá. Ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn ní ọmọ arídìí ògo lójú ogun. Ọmọ Ìjẹ̀jà ọmọ Ẹ̀gbá. Ọmọ gbókùngbòkú ọmọ igi owó tó ń so. Òun kan ló ní kí n fèyí kí erédélé ọmọ aláṣẹ ló kọ tèmi. Àlàbá yín tí ò ní bèjì rè ó ní àìrè bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.